Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Tẹ́ bá wo YouTube channel wa dáadáa, máa rí pé updates gbogbo nǹkan tó bá ń lọ throughout the world òun ni a máa ń fún yín. So a ṣì wà lórí update Agbala Gabriel àti Muideen nípa ọ̀rọ̀ ilé. Ó ṣe pé wọ́n jálé tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́. A dẹ̀ rí pé àwọn èèyàn jáde síta, wọ́n sọ fíù wọn legally, wọ́n sọ opinion tiwọn, wọ́n kìlọ̀ fún Agbala Gabriel wípé kó má dábàá pé òun tiẹ̀ fẹ́ ta ilé, òun fẹ́ fún ẹnìkan nílé, wípé Muideen ló láṣẹ lórí ilé yẹn láti fi dára tó bá wù. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa àwọn ìwà tí Muideen náà wù tó kù díẹ̀ káàtó. Ká dẹ̀ gbọ́ ibi tí wọ́n ní Agbala Gabriel náà ibi tó náà tó ti ṣe mistake. Àwọn ní pé tí a bá fún yàn ní àgbò pé yàn máa ń jokun rẹ̀ lẹ́ni, pé ó yẹ kí pásítọ̀ kó ní àmójúkúrò, kò tiẹ̀ yẹ kó sọ̀rọ̀ lẹ́yìn rárá. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu àwọn tí wọ́n contribute, tí wọ́n sọ̀rọ̀, àwọn tí wọ́n jẹ́ ara àwọn tí wọ́n dáwó fún Muideen, because àwọn kan sọ wípé Muideen làwọn dáwó fún, pé ó kàn gba through Agbala Gabriel kọjá ni. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu àwọn tí wọ́n contribute nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ni. Ó ní kó wá sí church. Gbogbo èrò ọkàn Agbala Gabriel ni pé Muideen is out of his sense, kò gbọ́n, kò mọ̀ nǹkan tó ń ṣe. Mo ní òpin ìgbà tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó fún, tó ní kó máa dúpẹ́. Ó sọ̀rọ̀ kan lọ́jọ́ kan, ó béèrè question kan lọ́wọ́ Muideen wá dáhùn pé kódà mo lè tẹ̀yìn gan papọ̀ orí mi pé mo mọ tí ì ṣe. Ṣé understand? Muideen, Agbala Gabriel ó lò láti fi trade ni. Ó lo ògùn ọmọ yẹn láti fi lókìkí ni. Okay fine, platform yẹn mo ní tí mo fi ràn àwọn aláìní lọ́wọ́. Orí TikTok náà ni mo ti organize ẹ̀ láti wọ green app adé ń ṣe. Ṣé èmi dẹ̀kẹ̀rẹ́ prophetess ni mí? Ṣé mo wá lè sọ pé àwọn tí mo ràn lọ́wọ́ mo lè sọ pé dandan church mi nìkan máa wá, wọn gbọ́dọ̀ lọ sánàdá church? Prophetess náà bí mo fẹ́ àdì point kan mọ́ ibi àwọn ẹjọ́ ẹ jẹ́ kí n délẹ̀, tí bá ti délẹ̀ ẹrú lọ́rọ̀ ó máa ń bá. ẹ má bínú mọ́ mi, mo fẹ́ àdì ẹ̀ mọ́rọ̀ yín ni. Tí n bá sọ tán ẹ wá sọ ti yín, that is why mi ò ń ẹ rí pé tí má ti dé mo máa ní ìtì ni, mi ò dá sọ̀rọ̀, mi ò já lọ́rọ̀. Bàdẹ́ tọrọ àyè kó fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mo lè gbàgbé nǹkan tí mo sọ, that's why mi ò ní mẹ́mórì tó ṣe kíní tó yẹn, mo lè gbàgbé ibi tí mò ń bọ̀rọ̀ lọ. Ṣọ́rọ̀ mi ti yé mi. So ìgbà tí Agbala Gabriel, nǹkan tí mò ń sọ, dádì mi kan tó wà nínú àwọn kan tó wà nínú Olúwa, èmi pẹ̀lú wọn sọ̀rọ̀ ní alẹ́ àná nígbà tí mo parí live, a sọ̀rọ̀ ní WhatsApp tó ń lẹ́nu ní CAC. Mo ní ṣe gbọ́ sí kéèsì Agbala Gabriel bó ṣe ń lọ abẹ́ ẹ̀gbọ́, wọn láwọn gbọ́, wọn ní kí ló ṣẹlẹ̀, kò sí inú kánà, ó ṣe kì í ṣe pé mo ti á sí lọ́wọ́ 419 ni. Mo lé mi kẹ̀, mo lé mọ̀ pé mi lọ church káàkiri, mo ní mi lọ sí church ẹ̀. Mo ní bọ̀tọ̀ ọmọ tó kọ́lé fún tọ́pẹ̀ l'Agbala Gabriel yìí, bàbá láti máa sọ fún mi pé tí àwọn ẹbí ẹni yẹn ò bá dìde, wọn ò ní rí owó, wọn dẹ̀ ní rí lé, àfi tán bá dìde fún un. Pé torí pé kí ni Agbala Gabriel ò jókòó tó fi ń na ẹsẹ̀. Ẹ̀gbọ́n Yorùbá ni kò tí ì jókòó tó fi ń na ẹsẹ̀. Ó ń sáré àti bá àwọn tó wà lókè kó wó bí tí wọ́n ti bẹ̀rẹ̀ kó tó débi tí wọ́n dé yẹn. Bàbá Redeem wọn ní estate, Oyèdépò bàbá ọkọ mi ni wọ́n ní estate. Ṣó wà bẹ́ẹ̀ gbà tí bàbá ọkọ mi bẹ̀rẹ̀ ní yàrá kan ní Yànà Pàjá tí wọ́n ṣe sáfìsì lẹ̀. Àkọ́bí wọn David chichi láfikó, ẹ máa jó round table báyìí, ọwọ́ yín ò bá mú 5, ọwọ́ yín ò bá mú 10. The only ọmọ tí wọ́n kó tí wọ́n sanwó lórí òun ni Faith. A máa ń pè ní love torí pé màmá ń jẹ́ Faith, àwa ìyàwó máa ń pè ní love, ìfẹ́. Ìyẹn ni wọ́n bí lé Isaac ní second born. Kí ni nǹkan tí mò ń ṣe àti sọ́ńbẹ̀ yẹn ni pé ẹjọ́ sàn nínú platform táwa wà yìí lọ́dọ̀ ọmọ Bíntù bíbá ẹ̀. Ṣé ẹnìkan wá lè wá wò mí nínú yín kí sọ pé níyà kẹ wá wò pé ìrànlọ́wọ́ mo wá ní mo ní ìdìrànlọ́, ẹ wá ní kí ni mo fẹ́, mo ní mo fẹ́ ralẹ̀, mo fẹ́ kọ́lé. Okay fine, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú box ẹ bẹ̀rẹ̀ sí ní dáwó, àwọn tó wà ní comment section bẹ̀rẹ̀ sí ní dáwó, everybody wọ́n gádọ̀ owó jọ, owó di nǹkan tó yẹ pé ó kọ́lé ó ralẹ̀ ó tún ṣẹ́kù.
ẹ jọ ṣé ẹ wá believe pé tí n bá rí yín lọ́la tí mi bá kí yín right yín ìgbàlẹ̀ yẹn padà lọ́wọ́ you willingly do it fún mi ni ọmọ bíntù ò lè wá dìde lọ́la pé orí platform òun ni wọ́n ti ràn mí lọ́wọ́ mo ní láti kó owó yẹn wá ká mọ bá ṣe fẹ́ ṣe kò lè possible ẹ gbọ́ Yorùbá mi dáadáa kò lè possible ṣe rí Agbala Gabriel ohun tó ṣe ó yé wọ́n ètò yẹ pé àwọn arúgbó òun ló ń kọ́lé fún wọ́n ètò yẹ pé àwọn abirùn tó ti fẹ́ kú tán àwọn ló ń kọ́lé fún kò ṣe wá kọ́lé fún rúmi báyìí kò ṣe jáde síta fáwọn èèyàn ó ní prophetess wa rèé o ibi tí wọ́n ń gbé ṣáláńgá lọ́tà mi ń gbé o mo sì ní ìlílé kán wá kọ́ ilé yẹn tán buf wọ́n lóun fẹ́ gbà lọ́wọ́ rúmi padà ṣé mi tí mo mọ lọ́ọ̀tọ́ ẹ pé ká tó bẹ̀rẹ̀ everything gan lọ́ọ̀yà ti máa involve orúkọ mi báyìí mo kàwé mo ríran mo mọ tí mò ń ṣe Agbala Gabriel mọ game ó mọ game tó ń play now ó mọ game tó ń play many boy estate tó fẹ́ dálẹ̀ yẹn Agbala Gabriel estate ni right ẹ̀ tó bá mọ̀ kó fẹ́ ṣe kò yẹ kó forúkọ anybody fi gbowó wọlé gbogbo èyí tí bàbá Oyèdépò kọ pátá ó kàn kẹ́ ẹ̀ lórúkọ ẹ̀ ni kò gbowó lọ́wọ́ mẹ́mbà dáwó o but kò sọ pé kò gbé èèyàn kan dìde pé ẹ̀yin mẹ́mbà ẹjọ́ ẹ̀ dáwó fún lágbájá o afẹ́sáré kọ́ yàrá kan fún nínú rẹ̀ lùwà tó wà níbàyìí no ó kọ because my husband is a staff there wọ́n fún wa ní rúmà ní palọ̀ tá à ń gbé ìgbà tó rí i pé ọkọ mi gba promotion wọ́n gbé wa kúrò ní rúmà palọ̀ wọ́n gbé wa lọ sí flat inú 2 bedroom flat tí wọ́n fún wa ibẹ̀ láti lọ náà ti ta ilẹ̀ fún wa níyẹ̀sí lára gbogbo ìyẹ́sí tẹ̀wọ̀n Oyèdépò ti rà á níyẹ̀sí ara ilẹ̀ 1 plot ń bẹ̀ ibẹ̀ lèmi àtọkọ mi wà títí tó fi kú ìgbà tọkọ mi kú tó dípọ̀ family wọ́n bẹ̀rẹ̀ sí ní family lọ́tún family ló sì táwọn náà rí bó ṣe ń lọ wọ́n tà á ṣùgbọ́n ẹni tí wọ́n tà á fún mẹ́mbà chọ́ọ̀chì náà ló padà rà á Oyèdépò yarí pé láéláé orí ilẹ̀ òun ni ó ti ta ilẹ̀ ó ti gbogbo àwa làwa build ilé wa fúnra wa kò bá wa build ilé kò fún wa ní cement kò fún wa ní yẹ̀pẹ̀ ẹ understand so ní ilẹ̀ yẹn owó tí wọ́n dá Agbala Gabriel gbàgbé pé òun ti sọ pé half a plot 500,000 àwọn ti yọ́nú ẹ̀ o àwọn ra blọọkù yẹ báyìí o àwọn ra páànù o àwọn ṣe gbá àwọn ṣàwo o tó bá ní kọ́lọ́run rí kéèyàn rí ẹjẹ́ kọ́lọ́run tó bá ní kọ́lọ́run rí ẹjẹ́ kéèyàn gan rí ẹ òun ti gbàgbé all these things ó ti wà nínú record tó wọ́n á claim ń ṣe pé òun lòun nílẹ̀ because ilẹ̀ yẹn àṣẹ̀wá àṣẹ̀bọ̀ tó máa sọ wọ́n ní kí Muideen lọ gbélé ẹ̀ kúrò lórí ilẹ̀ ohun tó fẹ́ try láti ṣe nìyẹn ẹ rí i pé bàbá Kọ́kọ́rọ́ Alátẹ tó fẹ́ dá sí ńgbà kan dọ́kúmẹ́ǹtì yẹn ló gbà ó yọ ìgbà tó yọ ó yẹ̀ wò ó mìírí ó dá padà sínú envelope ó jù sórí tébù ẹ̀ torí pé ó rí i pé kò jẹ́ níwò àwọn tí wọ́n dá tọ́rọ́ tí wọ́n dá kọ́bọ̀ Muideen náà dá fún wọn dá fún Agbala Gabriel Foundation tó bá fẹ́ kọ́ Agbala Gabriel Foundation àwọn foundation yẹn gangan ló yẹ kí wọ́n mọ bí wọ́n ṣe máa build ẹ̀ ibì kan wà lọ́dọ̀ bàbá Eskaya tẹ́ bá lọ ṣe program ibẹ̀ lèmi ti lọ seminary tẹ́ bá lọ ṣe program àwa student náà ń gba yàrá yẹn wọ́n kọ́ ibẹ̀ ìwọ tó bá fẹ́ ṣe program bóyá o fẹ́ lọ́jọ́ méjì o fẹ́ lọ́jọ́ mẹ́ta wàá sanwó òkun ṣọ̀fẹ́ o ó ní 3,000 wà ó dà pé ó ní 3,000 ti di 5,000 ń sìn flat wà ó ní 10,000 ó ní 30,000 wà èyí tágbára ẹ̀ bá ká ni àwọn foundation member of Canaan àwọn ni wọ́n kọ́ àwọn ni wọ́n gbòṣìṣẹ́ síbẹ̀ àwọn ni wọ́n san sálárì fún whatever tí wọ́n bá fẹ́ ṣe right ẹ̀ kò yẹ kó kọ́lé fún ní ibẹ̀ yẹn torí kì í ṣe church member Muideen ò ń ṣe church member Agbala Gabriel òun ló lọ mú wá as a member ohun tó dẹ̀ yẹ kó kọ́kọ́ fi lọ kò fi lọ owó ló sáré gbé jáde òun nìkan ló ṣe máa charger nínú go slow ni àmọ́yà àwọn èèyàn tó ń ta charger nínú go slow why tó jẹ́ Muideen ṣọ́rọ̀ mi ti yẹ yín sìn téèyàn bá ṣoore èèyàn máa fún èèyàn lẹ́ràn èèyàn máa jòkùn ẹlẹ́ ni sáà
ta mo fẹ́ sọ̀rọ̀ kan lénìí ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ lénìí sọrí láyé màá sọ fún yín mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́. tẹ́rí nàìjíríà tá a wà náà yìí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe pásítọ̀ tẹ́ ń ṣe àfà tẹ́ ń ṣe gbogbo àwọn kinní adédadé ẹ ní sùúrù máa ṣàlàyé fún yín o mo lè dúró tí nígbàkó yẹn bọ̀ mo lè dìfẹ́ǹdì mo lè dúró nítorí àwọn ọmọ nàìjíríà níwájú kí mo lè sacrifice ara mi fún wọn nítorí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nu. Agbala Gabriel is a pastor, you too you are a prophetess. Ẹ̀yin méjèèjì gbogbo ntí àwọn èèyàn ṣe fún TB Joshua tó fi kú nìyẹn o. You did not have unity in that place. Sùúrù gbogbo yín wọ ọ̀nà láti gòkè ẹ fẹ́ wọ ọ̀nà láti maneuver. All of you are finding a way to move ahead of life. Agbala Gabriel did not do anything bad. Muideen did not do anything bad. What we need to say is that Son of Grace said something yesterday. We need to be at the middle and be saying the fact. yes Edo. All what you say about àwọn Baba Adébóyè, gbogbo àwọn Oyedepo, they are man of God too, like you, and there's nobody special in front of God. Kò séyàn tó lọ́n special. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ilé ni. Ẹni tó bá fẹ́ parọ́ kó wá, they are not special. God know me, he know them. He know you, he know everybody. What is special in ìwà tá a bá wù, our character and behaviours. Don't let us tarnish image of someone before we move ahead in life. I don't start like this in TikTok. I have only 2 views. I know the people that they follow me, and all what they do for me, I did not spell my name. That's why I have many people here. Mo ní èèyàn tó pọ̀ tí wọ́n bá lórí app yìí tí wọ́n ti borúkọ ara wọn jẹ́ tí wọ́n host wọn tí wọ́n ti sá lọ. àti ẹgbẹ́ wọn mọ́. Èmi ò borúkọ ara mi jẹ́ mo fi ń assist lórí app yìí. Ìǹdẹ̀ lówó mo máa tọrọ ni. Inú mi dẹ̀ dùn láti tọrọ ju kí n jalè lọ. Assalamualaikum. Let me say my mind. Wait. Let me say my mind. Tẹ́rìmà ṣe rí gbogbo pásítọ̀ tó wà Nàìjíríà yìí àtàwọn àfà ọjọ́ tó bá ti dẹ́kun láti mọ bàtàrà wọn jẹ́ a máa rọ́nà lọ. You people ẹ̀ ń bẹ́ra yín lẹ́sẹ̀. Gbogbo tó ṣẹlẹ̀ yìí náà àwọn pásítọ̀ kan ló máa fáwọn kan lówó tó ń fẹ́ àwọn bloggers tó ń fi ṣe wèrèwèrè tó ń lọ yìí. Wèrèwèrè tó ń lọ yìí àwọn kan ló ń mo lè nílò. Mo lè ní yes mo lè nílò. Ẹ mọ́ gbọ́ mà ẹ because ask me now. ẹni sùúrù mà ẹ já sòótọ́ fúnra wọn torí ọjọ́ tá a sùn. Ọjọ́ tá a sùn ni ẹja bẹ̀rù. Don't let anybody tell me that. Ìjọ́ tèmi ó sùn lèmi bẹ̀rù láyé. I know there's a man here, Daddy Olaoluwa, is in comment section. That man know everything about God. The man, Baba yẹn sọ lọ́wọ́ tí ẹni straight away ni. The man do everything. Gbogbo yín fẹ́ wá ọ̀nà láti gòkè àgbà ni. Èmi ò níjọ mi ìdẹ̀ lè dájọ́ lẹ̀ dọ́là mi lè dájọ́ lẹ̀. Mo ti gbogbo ayé mo fi bẹ̀yìn ọ̀rọ̀ tẹ́ sọ ẹ mọ́ gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ lónìí. Tó yí sọ̀rọ̀ sí o. But ẹ jẹ́ kí ìfẹ́ wà láàrin gbogbo yín. All of you go and beyond. Ẹ ń wà against ẹnìkan fẹ́nìkan, don't do that again. Mi ò wà against anybody. No, ẹ̀dùn Agbala Gabriel mi ò bú o. Ẹni sùúrù mà ìní ẹ̀bú Agbala Gabriel àbí ẹ̀bú. Don't be against anybody because of your future. You have kids that they are coming up. They want to be like anybody else. Pasuma sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹni mo dìmú ọ̀rọ̀ ẹ̀rẹ̀ tí ń ṣe lára Pasuma kọrin ó ní kìí ṣò ní wa ní ẹ̀wò Pasuma ní ẹ̀wò láàmì. And when the yesterday have come and àná tó sọ òní ẹ̀ ti dé fún. Nítorí I saw his children is there doing better in America, in London, and he build house in Nigeria and buy house in America.
that yesterday tó sọ̀rọ̀ yẹn 2005 the time have come again now. Kò sí ọjọ́ tí ẹ̀dá ó sùn ní ó bẹ̀rù. Mo fọ gbogbo èèyàn tó bá dáadáa ní ẹja ṣe fúnra wa. Don't be against anybody. Someone see person in the ghetto. Ẹni sùn ọmọ bíi mama tí wọ́n ní mò ń sọ̀rọ̀ against Gabriel. Mi ò lè sọ̀rọ̀ sí ọ̀gá ló jẹ́ fẹ́mi. Torí náà wà ní iṣẹ́ ìránṣẹ́ ti jáde. Iṣẹ́ ìránṣẹ́ ti jáde. Ẹni sùúrù iṣẹ́ ìránṣẹ́ ti jáde kí mi tó parí seminary. So ó ti jọ̀gá fún mi bẹ́yẹn. Sọ̀rọ̀ mi ti yé yín. What I'm trying to say ni pé bí wọ́n ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kọ́ máa fi kọ́ máa ìdí tí mo sọ pé gbọ́dọ̀ kọ́ mọ́ ní tó bá ní kọ́ lọ́rùn rí ẹ jẹ́ kéèyàn náà rí ẹ kọ́ àwọn tí wọ́n bá rí i pé wọ́n lè fọwọ́n ní problem kọ́ máa sá fún wọn ní ìdẹ ọ̀rọ̀ yìí sì àwa kan sọ bíbá yìí ni ọ̀nà ti wà ń court for what ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ní láti stay nára wọn nǹkan tẹ́mi fi sọ nìyẹn pé ẹ má jẹ́ ká bẹ̀rù ènìyàn anything ìránṣẹ́ Ọlọ́run we are woman being ẹ̀jẹ̀ tó rọ̀nù lára yín ló rọ̀nù lára wa gbogbo wa dẹ̀ ní wòlíì bóníkálùkù bá ṣe tọ́jú áńgẹ̀lì ẹ̀ sí ló ṣe máa rí sí tó bá jẹ́ pé solid agreement ti wà láti ilẹ̀ ni all this rubbish will not happen ẹni tó yẹ kẹ́ fún ní 10 naira tẹ́ lọ́ fi 1 million lọ báwo lẹ ṣe sọ pé ní kò ní padà rubbish yín fòrè tẹ́ ṣe fún ó máa padà rubbish yín náà ó máa padà rubbish àdẹ́nẹ́ni tí ò lè ṣiṣẹ́ kó ṣiṣẹ́ kó rẹ kó tọ́jú 50,000 naira tẹ́ lọ́ fún ní millions of naira báwo lẹ ṣe expect pé kó ṣe tó bá jẹ́ sweat Muideen ló fi kọ́ ilé yẹn ṣó máa kúrò bẹ́ẹ̀ kó wò gbé bẹ́ẹ̀ mọ́. ẹ jẹ́ kẹ́ lómi sọ̀rọ̀. ẹ̀dùn sámọ̀ ọmọ mi tún ṣe ń gbọ́ mi. wọ́yà lẹ́kọ̀ọ́. torí nǹkan ni mo fẹ́ sọ. èmi ò lè sọ̀rọ̀ sí o ránṣẹ́ Ọlọ́run kúrò ẹ̀ṣẹ́ Ọlọ́run. everybody ẹ bá mi kí son of grace wọ́n dá ṣì mí lówó yóò dá fún yín bàbá mi dáadáa ní tẹ́mi fẹ́ sọ níbi tí mo ti bẹ̀rù Ọlọ́run lára àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣáná tí ọjọ́ tí ìyá Muideen wá dada woman was begging that guy mo mú point kan dání tó bá jẹ́ pé ó ń practice nǹkan tó ń preach èmi ò condemn anybody for anybody ó lè ní gbogbo wa kò sẹ́ni tí ò mọ gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá àti kò sí nǹkan tó kèmí láti ó mú lábẹ́ bíríìjì ó ṣe kinní kan lèmi fẹ́ fàyọ tó bá jẹ́ pé ó ń practice nǹkan tó ń preach ìyá yẹn ò ní lọ kò sí bó ṣe fẹ́ dà wọ́n lẹ̀ tó àdìsẹ́ mímọ́ ló ń direct ẹ̀ ká má fẹ̀mí mímọ́ kun kó dó lẹ́gbẹ̀ẹ́ kan mọ́ mi mo jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ tèmi o inú ọ̀gá bí mi ń jọ thursday o mo lóògùn o mi máa náà yan paracetamol àti fẹ́ǹsìkì o bí mo ṣe ń sọ lọ ṣẹ́rí kò sí bó ṣe fẹ́ jẹ́ ó lè wá jẹ́ lẹ́yìn oṣù yẹn kó wá ní kíyà ẹ̀ máa lọ kó padà wá Muideen àti ìyá yẹn àti ìyàwó yẹn ló yẹ kó máa gbé nínú ilé yẹn kò sí ilé yẹn ní BQ nǹkan tẹ́ mi máa sọ ni pé that guy is trying to build a foundation ẹ̀ẹ́dẹ̀ lè sọ fún mi pé gbowó Muideen lọ kólẹ̀ fine ọwọ́ ẹ̀ lówó dé sí and the purpose was for Muideen normal àwọn tó mọ Gabriel fine but ìgbà tí Gabriel máa cast Muideen ló cast Gabriel for everybody kò sí bó ṣe fẹ́ jẹ́ agbọ́ngbà tó sọ fídíò wà social media no dey forget àwọn jẹ́sí ìyá wèrè gan wọ́n máa wú jáde ibi tó ti sọ pé ó fún as a gift ká yọ títí ẹ̀mí mímọ́ kúrò ká tún fi tẹ̀mí mímọ́ kún tí bá fi tẹ̀mí mímọ́ kún it was supposed to be service for humanity to the glory of God ká kó tọrọ yẹn service for humanity to the glory of God why are you coming out to tell us you are in court as how ẹ wá ní ilé tí ń ju ikán jẹlé black oil wà náà ẹ ṣàǹtàn jẹ́ẹ̀nì ní church ẹ da black oil kẹ wá brush kẹ fi kún gbogbo etí ilé àwa náà gbé new site tíyàn bá fàgbòfégún máa ń jókòó ẹlẹ́ni ṣẹ́rí and never trust the loyalty of a poor man. I will continue saying it. Never ever trust the loyalty of a poor man. Ṣẹ́rí Ọlọ́run ò ní jẹ́ kí ṣẹ̀ṣẹ̀ wa láyé ìlágbára Ọlọ́run gbogbo àtàwà ń bí. Tọ́wọ́ wa bá kàn sàlẹ̀ àpò mọ́ sọ́lànà afẹ́kúdọ̀ ti bẹ̀ jáde ká kówó padà síbẹ̀ ni iṣẹ́ ò ní ṣẹ́ wa a ní tàràkà àná wa kò ní dajì ní wa lọ. Àmì o. Tí ìṣẹ́ bá ń ṣẹ̀yàn
màá fún yín ní àwọn fídíò méjì kan tó ti pẹ́ ní ìdásọ̀rọ̀ yẹn láti lẹ̀ ọmọ Bíntù gan mo ní kọ́ máa sọmọ lánàá because ọkọ̀ fẹ́ kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá ẹ̀mí mímọ́ wọn ọ̀dẹ̀ lé kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá ẹ̀mí mímọ́ situationship ló sọ ẹlòmíì di pastor gbogbo ló sọ ẹlòmíì di pastor ikùn ẹlòmíì ló pé gbogbo wa jọ lọ́mọ aláṣẹ màá bọ́ lọ́hùn pé ó máa dá mi lóhùn inú yàrá mi mo ti ṣe fídíò lánàá mo lágbo mo ní ṣẹ̀kẹ̀rẹ̀ ìwọ ló pé ní pé kó wá ṣẹ̀sìn agbọ́nú fídíò yẹn pé are you willing to be a Christian àbí were you willing ni àwọn eléèbó kí má gera mi jẹ you asked him o béèrè opinion ẹ ni o pé jókòó kẹjọ sọ pé ṣé o fẹ́ máa ṣẹ̀sìn ẹ lọ àbẹ̀wò ló fẹ́ múnú méjèèjì o fún option o béèrè opinion ẹ ni o ti set ẹ already ẹ má yẹ ká tanra wa o lè ní gbogbo wa ó máa rí inú ẹ lóòótọ́ bọ̀ Muideen fọ́kọ̀ ẹni sùúrù ọmọ Bíntù Muideen fọ́kọ̀ nínú fídíò kan. mo fẹ́ sọ kíríkà fún ẹ máa kan wá bí báyìí lánàá wọ́n bá máa yẹn jà wọ́n jẹ́ kí máa yàn sọ̀rọ̀ mọ́tẹ́fẹ́ kí máa yàn sọ̀rọ̀ Dr. Alex mo gbọ́ bí wọ́n ṣe ló máa ṣẹlẹ̀ ní wọ́n ní tó bá ní estate tó bá wá ní estate yẹn wàá wá bùn yàn bíi 10 nílẹ̀ ń bẹ̀ wàá bùn lọ́fẹ̀ẹ́ wàá wá sọ fún wọn ní pé kí wọ́n kọ́ ibẹ̀ yẹn kọ́dún kan tó parí tó bá dì kọ́ wá ní ìfẹ́ lómi nísùúrù kó fi lè yá kíákíá nítorí ibi tí ò bá sílé o ò lè ríyàn kó wá kọ́lé ń bẹ̀ àbí kéèyàn ra lẹ̀ síbẹ̀ development làwọn yẹn wá èèyàn tó gbowó tó dẹ̀ rí pé ọ̀dọ̀ òun tóun bá ń kọ́lé síbẹ̀ lọ á develop báyìí ò ṣẹ̀ náà. mi ì sọ pé ṣe ọ ọmọ Bíntù mi ì sọ pé ṣe ọ ẹni sùúrù mi ì sọ pé ṣe ọ ẹ má gbọ́ ẹ má ṣe gbọ́ ẹ mọ ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ ẹ mọ Mr. Arista ṣe mọ ibi tí Muideen ti fọkọ ibi tí Muideen ti fọkọ. ó yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Muideen àti pásítọ̀ yìí ọ̀rọ̀ tí màá explain lánàá ó explain bí ilẹ̀ ṣe máa ń develop sí as for a real estate is totally different from a foundation mo lọ gba olórí orúkọ èèyàn ìyàtọ̀ wà nínú méjèèjì. ẹgbẹ́ sọ̀rọ̀ Grace ó là lé ní kankan náà ni kò yàtọ̀ ó fẹ́ develop bẹ̀ náà. kò ṣe kankan náà mo nílẹ̀ Yomex ti ṣàlàyé gbogbo kínní ó ti ṣàlàyé ẹ̀ lánàá as a lawyer ó ti jẹ́ kí everybody mọ ibi tí ó kù díẹ̀ kan tó fún wọn but a bá ń try láti máa support pé ìkan tí màá yẹn ṣe wrong we are trying to make a lot of people to make same mistake in the future ni màá yẹn ṣe mistake ó ṣe mistake so that a lot of people will not make that same mistake in the future so everybody máa là ní ilẹ̀ mi lélẹ́yìí màmá tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní ó ti gbàgbé pé òun sọ pé òun ta ilẹ̀ yẹn ní 500,000 láyé ìgbà yẹn tó bá fẹ́ kí ilẹ̀ yẹn develop is another thing but you are building a house under a name of somebody they gave money to and you are still building that house in your own land it's totally different. bọ̀bọ̀ yẹn kọ́ lè rí bọ̀bọ̀ yẹn ò pé ní tẹ́ bá fún bọ̀bọ̀ yẹn ní mic kí bọ̀bọ̀ yẹn wá sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin Nàìjíríà ẹ̀ lè gbọ́rọ̀ bọ̀bọ̀ yẹn because ẹ ti ń wo bí ẹ̀yin aṣèrè tẹ́ bá fún láyè kó sọ mind ẹ̀ jáde á sọ gbogbo nǹkan tójú òun rí tóun fẹ́ fi kúrò nínú ilé yẹn á sọ everything tó ń ṣẹlẹ̀ sóhun á sọ gbogbo ẹ̀ bọ́dá ẹ̀ lè gbọ́ títí ẹ̀ because ẹ̀ nífẹ̀ẹ́ because ẹ ti believe pé ó tẹ ojú ẹni tó ṣe oore fún ó tọ́jú ẹ̀ mọ́lẹ̀ kó dẹ̀ tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ẹni tó ṣe oore yẹn òun ni kò ṣe dẹ̀yìn lẹ́yìn ẹ̀ oore kan wà ẹ máa ṣe ẹ máa dẹ̀yìn lẹ́yìn ẹ̀ nìyẹn ni kó má ta epo sí i lára bó oore tẹ́ ń ṣe tẹ́ fẹ́ jókòó tì tẹ́ fẹ́ dúró sí sọ̀ráǹdì yẹn epo sì máa stay nìyí so èèyàn ní estate ó nílẹ̀ tó fẹ́ fi ṣe estate ó yàtọ̀ sí pé mo ní ilẹ̀ mo wá lọ mú boy kan nínú under the bridge mo wá sọ pé ẹ jẹ́ ká ṣoore fún boy yìí o gbogbo èèyàn wá dìde all over the world wọ́n wá dáwó fún boy yẹn pé ká kọ́lé fún kí n kọ́lé fún kí wọ́n á wò sùsù pé ààrẹ torí pé mo nílẹ̀ ní ìyànà pàjá jẹ́ lọ kọ́ ilé yẹn sórí ilẹ̀ mi kò sí ẹjọ́ mi dà fẹ́ rò ẹni yẹn ó mọ̀ kan tó ṣe ó ṣe jẹ́ orí ilẹ̀ tiẹ̀ ló kọ́lé Muideen sí ó ṣe jẹ́ bẹ́ẹ̀ ló kọ́ sí ilẹ̀ 30,000 50,000 100,000 wà ní Sango 200,000 wà ní Mòwe ó ṣe jẹ́ orí ilẹ̀ ti tiẹ̀ ló kọ́ sí lẹ́yìn ìgbà tó bá ṣe ti Muideen tán ó wá lè wá pariwo pé mo ní ilẹ̀ 200 acres níbì kan o ẹ̀yin ayé
ẹ bá dẹ̀ ra mẹ́ta nínú ilẹ̀ yìí o a máa fún yín méjì sí o ẹ bá ṣe that is ó ti ń polówó ilẹ̀ tiẹ̀ nìyẹn kò lè fi sọ pé ilé tóun kọ́ síbẹ̀ ilé Muideen lòun fẹ́ fi develop ilẹ̀ òun náà ó ti ní mọ̀ ẹ lọ ka gbogbo kí ni now ẹ lọ ka nǹkan tí charity mean ẹ lọ ka nǹkan tí NGO mean ẹni tó ń ṣe tó ní NGO owó tó bá fún ẹni yẹn pé kò fún ẹ tó bá donate owó fún èèyàn kan pé ẹ fún arákùnrin ní 100,000 naira 100,000 tó ní kẹ́ fún arákùnrin yẹn òun lè máa kó fún arákùnrin yẹn complete ẹ lè yọ 5 naira nínú owó yẹn because kò ń ṣe owó yín orúkọ arákùnrin yẹn náà fi fún yín lówó yẹn. So yẹ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa is a pastor here a lot of people love him here so wrong ó wrong yeah ó wrong dẹ̀ mí pé wọ́n dẹ̀ ń bàjẹ́ wọn bàjẹ́ wọ́n fẹ́ kó náà tún wá rẹ̀ ṣe ni kó má lọ nírú problem ẹ̀ níjọ́ kejì kó náà jókòó kó rò pé àtúntọ́ dẹ̀ ni ọ̀yàn sọ pé ìkànnì mi ṣe wrong o jẹ́ má ṣe mọ́ job mi o let me separate my foundation and my land let me separate it in a different form foundation wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ mi náà wà lẹ́gbẹ̀ẹ́ jẹ́ má kí n má kó pọ̀ so náà máa kọ́ gbọ́n ó dẹ̀ máa kọ́ pọ̀ lọ kò sẹ́ni tó ń bá tiẹ̀ jẹ́ kò sẹ́ni tó ń bu ó wrong ni. Sorry, can I say something? àwa tó kù náà you can. God bless you, say something. Okay, kúrò lẹ́rù gbélé. Ṣẹ́rí ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo wà ní live ní gbogbo tí ọ̀rọ̀ Muideen yẹn tó ń trend gbogbo tí wọ́n ṣe lọ gbé Muideen ṣe stand first one nígbà tí Agbala Gabriel tó gbé Muideen wá sí church kò sọ fún pé òun fẹ́ kọ́lé fún in the first place àwọn èèyàn dá owó business ló béèrè fún ẹ máa rántí pé ó béèrè question lọ́wọ́ Muideen gbà yẹn pé béèlò gan tẹ́ bá tiẹ̀ rí Muideen sọ pé tóun bá rí 150,000 tẹ́ bá story yẹn now ìgbà tí owó yẹn wá ń wọlé ní àárín 4 days 5 days 7 days owó yẹn ṣe ń lo àwọn èèyàn ṣe ń send owó èmi náà ní opportunity láti send 1 naira tí mo ní ṣe understand so kí mo wá fẹ́ fàyọ ni pé Agbala Gabriel wá rí i pé owó yẹn ti pọ̀ ju owó business charger lọ ṣe get ló fi àkókò ìpòkè ó fún nílẹ̀ ní o anybody tó bá pa Agbala Gabriel ta ilẹ̀ fún I have the video social media ò kí ń gbàgbé o ó fún ní ilẹ̀ yẹn ni pé ok ìgbà tó wò pé ok ilé owó yẹn ti pọ̀ ó dẹ̀ sọ pé ó máa fún ní ilẹ̀ half plot ní orí ilẹ̀ òun káwọn bá kọ́ ilé síbẹ̀ everybody dẹ̀ ń dunnú lọ́jọ́ yẹn pé ta ló bí lè pé bọ́bọ́ ilé nílé lórí gbogbo àwọn tá à ń kọ́ ọ̀dẹ́ mọ̀ sí sọ ń gbà yẹn pé kó má kọ́lé fún o sọ fún pé ó ṣe jẹ́ orí ilẹ̀ church ló ṣe máa kọ́lé sí but ìgbà tí problem ń dé òun kálukú ń bring point ti tiẹ̀ jáde sorry let me land please. Ọlájúmọ̀kẹ́ ẹjọ́ ìyá mi bọ́ọ̀sì máa gbé padà ẹjẹ́ gbé wálé jébù sókè má sọ̀rọ̀ yín lọ bàbá. Okay. So ó dẹ̀ fún ní ilé àfẹ́ plot tó fi kọ́ ilé yẹn tó fi kó chiawa tó fi ra curtain tó fi decorate tí solar fi wà ń bẹ̀ now ẹ sọ pé k'Agbala Gabriel má jáde síta sọ̀rọ̀ nípa ilé yẹn ọjà ilé yẹn látẹ̀yìn tó bá gbé òkú èèyàn sí inú ilé yẹn tó sọ pé Agbala Gabriel ló pa síbẹ̀ nǹkan gbogbo wa náà la máa sọ pé kò ṣe pariwo síta tó bá sọ ìbọn sínú ilé yẹn bọ́n ṣe já wọlé yẹn tó bá rí ẹni yẹn tẹ́ni yẹn wá draw weapon kan síbẹ̀ nǹkan tó set Agbala Gabriel tó pé bọ́yọ̀ náà ló ṣiṣẹ́ yẹn ẹjọ́ gbogbo wa náà la máa sọ pé gbà tó ti rí pọ́n ti ń jálẹ̀kùn bẹ̀ yẹn wáyé tí ò ṣe pariwo síta so ó kàn máa ń dùn mí pé tá a bá ṣe nǹkan movement téèyàn bá ń ṣe nǹkan yẹn àwọn èèyàn kì í má advice wa pé wàá ṣe kọ́lé fún má kọ́lé fún kó wẹ̀ fún ni ọ̀tún ìgbà tí problem bá dé now ẹ jẹ́ kí n sọ kíní kan fẹ́ yẹ kí n jẹ ayé tán tí ẹ bá fẹ́ ṣe alábàárù nínú ọjà ẹ lọ bí anybody pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ yìí tẹ bá fẹ́ ṣiṣẹ́ alábàárù nínú ọjà wọ́n ní association tó máa ń wà ẹ máa kọ́ lọ sí under association yẹn reason dẹ̀ ni pé àwọn èèyàn máa ń gbé ẹrù ẹlẹ́rù sá lọ wàá lọ mú guarantor wà nínú ọjà yẹn náà ni ẹnìkan máa dó fún ẹ nínú ọjà yẹn as guarantor ẹjọ under ta ni Muideen ti lọ register as alábàárù ta ni guarantor tó dúró fún nínú ọjà tó bá ṣe pọ́n ti yá àti gbogbo kíní yìí skit ni. so tá bá ń sọ̀rọ̀ pé nípa pastor to me I'm not a religious fan but I believe in God honestly speaking kò sí nǹkan tó kọ́ mi pẹ́lẹ́ sí anybody ṣe understand
tá a bá sọ pé nípa church àti rí church tó ń gba owó báwọn fẹ́ kọ́ school fáwọn ọmọ kéékèèké at the end of the day àwọn parents tó dá owó yẹn ọmọ wọn ò nílé afford owó school fees àwọn ọmọ olówó ló máa lọ síbẹ̀. I don't want to measure anybody lame. tá a bá rí bí pásítọ̀ mẹ́rin márùn-ún tó ń ṣe nǹkan tí Àgbàlá ń ṣe yìí ó possible kí society wa kó má tún rí bó ṣe rí yìí. Mo mẹ́nìkan ó ní pọ́blẹ́mù kan ní U-shade náà ti direct ẹ̀ lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel pé ẹni dókítà kan ló pè pé nǹkan tó ṣe yìí wọ́n ní láti operate ẹ̀ òdẹ̀ lówó bọ̀ gbé rẹ̀ lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel tó bá gbẹ ó máa fún ẹ lówó ẹni ẹ̀ dẹ̀ lọ sọ́dọ̀ Àgbàlá wọ́n dẹ̀ fún ní owó wọ́n dẹ̀ raise owó fún ó dẹ̀ padà lọ sí U-shade ó lọ ṣe operation. Ẹjọ́ tírú èèyàn bẹ́ẹ̀ yẹn tí ò bá rí help yẹn tó bá kún kọ́ tí èèyàn bá ṣe mistake normally as péyàn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò sọ pé bóyá jẹ́ kan ló ń rọ̀ lára ẹ̀ o anybody can make a mistake ìgbà tí mistake yẹn bá wá dé lèèyàn ṣe máa gbà kí n dẹ̀ ti mọ̀ kí n má ṣe báyìí o kí n dẹ̀ ti mọ̀ kí n má ṣe báyìí o so kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́hùn fà tẹ́ bá sọ pé ẹnìkan àáfàá ni ẹnìkan pásítọ̀ ni ṣé torí pé ó ti jẹ́ àáfàá. So ẹ má yẹ ká máa da ogbẹ papọ̀ ẹ má yẹ ká máa dàpọ̀ ìyàtọ̀ wà níbẹ̀ gidi gan bó kọ́lé fún sínú church o kò kọ́lé fún sínú church o tí n bá fẹ́ fúnyàn nílẹ̀ bí mo ṣe wà ibi tí bá nílẹ̀ sí máa fúnyàn nílẹ̀ sí. Tó bá di àsìkò Ramadan tó máa ń gba àwẹ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn kan máa jáde tó máa pé mo fún ẹni ní ilẹ̀ ní Mòwe Bàfọ̀ ẹni yẹn ti ní ilẹ̀ yẹn tó fẹ́ fún ní Mòwe Bàfọ̀ ni kò ṣe sọ pé òkè ibo ló fẹ́ lẹ̀sìn kí n lọ ralẹ̀ fún ẹ. So ibi tí n bá ní properties ni mo máa ní agbára láti yọ̀ǹda nǹkan fún yàn bẹ́ẹ̀. So to me ẹ má yẹ ká máa dà pọ̀ mi ò ní nǹkan láti sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ ṣé mo lè sáré béèrè question lọ́wọ́ yín sir. Okay sir. Thank you. Ẹ sọ̀rọ̀ pé tó wọ́n bá já ilé èèyàn for instance Okay. tẹ́ dẹ̀ fẹ́ help gẹ́gẹ́ bí landlord kí làwọn ìgbésẹ̀ tẹ́ máa kọ́kọ́ gbé. Kò ń ṣe landlord ẹ o ẹ má dà pọ̀ o it's not his landlord o Muideen ló ní ilé ẹ̀ Muideen ló ní ilé ẹ̀ so kò dẹ̀ rí mọ́ ìgbésẹ̀ tó yẹ kó gbé náà ni kó pariwo síta. Agbala Gabriel ló ní estate. Òun ló ní estate yes. Ó ní estate tó ti ṣẹlẹ̀. Ta ló ní estate? Agbala Gabriel ló ní estate yẹ. Ìgbà tí ó ń ṣe landlord kí ló lọ sínú ilé onílé fún gbà. Tó lọ sínú onílé ok ìgbà tó já ilé ẹni sùúrù náà ilẹ̀ bí question ìgbà tó já ilé so kò ní right láti lọ síbẹ̀ láti lọ ṣe fídíò pé wọ́n ti já lé Muideen o because tí Muideen bá padà wá sílé ẹ̀ tó bá bá ilé ní jíjá ẹjọ́ ta ló máa fipò já ilé òun. No ẹ ká sọ̀rọ̀ sí tọ́rọ̀ lọ́nà tí Muideen bá padà lọ sílé ẹ̀ tó bá bá ilé ní jíjá tó bá rí kó já ilé òun ta ló máa sọ pé já ilé òun. Ọ̀rọ̀ tá a sọ yóò fàjà. Àná bẹ́ẹ̀ fọ́ọ̀sì tèmi ṣe rí ni mi ìbáyín já èmi náà ń wo ìbò tí a láti sọ pẹ̀lú ẹni fún mi. Ẹ̀dọ́ mo sáré ṣe. Àná kò ń ṣe voice tẹ̀ fi ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ nílé. Mo sáré ṣe. Ẹ má jẹ́ ká ṣe mistake. Kò ń ṣe voice tẹ̀ fi ń sọ̀rọ̀ tí mo fi gbọ́ yín lélẹ̀. Voice yín ti lọ sókè. Tó bá yẹ pé voice yín. Marriageable Edo son of great. Voice yín. Son of great mo fọlọ́n bẹ́ẹ̀ kàn fún mi 1 minute. Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Ṣé ẹ ti lè gbọ́ mi báyìí sà? Mò ń gbọ́ yín. Ṣé wọ́n pè é tẹ́lẹ̀ ni àbí? Mò ń gbọ́ yín. Edo mo sáré ṣe. Kí lẹ rí? No mi sáré ṣe wọ́n mute. Ó ń gbọ́ yín. Ẹ fún mi lówó weekend o mi sáré ṣe. Ẹ máa gbọ́ weekend ẹ má worry ẹ jẹ́ ká ṣe wà nílé. Ẹ má gbọ́ mo dídí béèrè báyìí ni mo fẹ́ lò ní. Ẹ ká parí ọjà tá dálẹ̀ ká parí ẹ̀. No kíní kan wọ́n lè ó kè ṣe ní kí n dákẹ́lẹ̀ ń sọ ni mi ìgbọ́ nǹkan tẹ̀ ń sọ dáadáa. Asalaamualeykum Ali Nàìjíríà lìṣẹ́lí bàbá irọ́ mo fẹ́ pèsè account number. Táwọn ìwọ náà send it to ẹ mo ní account number yín lọ́wọ́ náà mo ṣáà ní lọ́wọ́. Lamati wa ìṣẹ́lí mama ṣé ti ọ̀dọ̀ Mr. Temi àbí. Babi Allah. Hello. Màá gbé wá tàǹsì kẹ́ ẹ kọ́pì Okay, ẹ̀. all right. Asalaamualeykum Ali Nàìjíríà Ṣé mo lìṣẹ́lí lè máa sọ̀rọ̀ mi lọ́sìn? bàbá Babi Allah. God bless mo ṣì wà pẹ̀lú yín o. Mo gbọ́ gbogbo voice tẹ lò tẹ́lẹ̀ so but
ìgbà tó di àwọn ká exchange question ẹ raise voice yín ẹ jẹ́ ká keep ẹ bẹ́ẹ̀ ṣe keep ẹ yẹn conversation là ń ní mi rò bóyá ẹ máa gbà anybody èmi gan ọ̀dẹ̀ mọ̀ kankan náà àwọn méjèèjì I just want us to have a conversation. ẹ ṣe gan mo máa ń sọ gan pé nǹkan tó máa mú mi déwájú ẹ Ọlọ́run má yẹ kí n rí láyé mi I don't know him and I don't want to know him. nǹkan tèmi pick inú nǹkan tẹ̀yin sọ ẹni ó kígbe síta what I want to bring out àṣeyàn tó kọ́lé sórí ilẹ̀ tó fún ẹni yẹn nílẹ̀ and within your estate náà kọ́ bẹ̀ yẹn sí ẹni pé kò ń ṣe landlord but ilẹ̀ náà kọ́ bẹ̀ yẹn sí òun dẹ̀ ló fún nílẹ̀ if I'm to go by your word pé kò ń ṣe òun ni landlord then kò ní any business láti lọ wọnú ilé yẹn ṣé mo right láti sọ bẹ́ẹ̀ sà abẹ́ ti accept pé òun ni landlord. Okay sir, no accepted. Okay good so tó bá dẹ̀ notice pé wọ́n jánulé as a concerned person ta ló yẹ kó kọ́kọ́ pè sà. ìjọba ló yẹ kọ́kọ́ pè fún. thank you but ẹ jọ sà àwọn méjì ló yẹ kó kọ́kọ́ pè ní sùúrù ṣe pé ó sọ pé wọ́n arrest bọ̀bọ̀ yẹn ẹ jẹ́ fi answer sí tèmi sí kẹ́ pick it from there. okay. landlord ló ẹni tó nílé ló yẹ kó kọ́kọ́ pè let's assume pé òun àtẹniyàn ò sí in good terms ọlọ́pàá is the next person láti report fún not social media ẹ lè continue bẹ́ẹ̀ yẹn sà. okay ẹ ṣe gan sà tó bá jẹ́ pé kò tí ì lọ ọlọ́pàá kó tó wá sí social media ni ṣé àwọn pé ó sọ statement pé ẹni tó ṣiṣẹ́ yẹn àwọn ti mú ó dẹ̀ ti wà station so before kó tó wá sí social media kò ṣe mẹ́ni yẹn kó wá máa ṣọ́ ẹni yẹn social media pé wọ́n ti jálè Muideen òkìní kankan kan tó járe o ó ti kọ́kọ́ take police step kó tó di pé wá sí social media so báyìí yẹn ṣe jẹ́ nìyẹn. so à ń jẹ́ pé òun fúnra rẹ̀ ṣe kárí mi ló ń ṣe nìyẹn because ẹni sùúrù ìwọ tó ti lọ involve police tó dẹ̀ ti arrest ẹni yẹn with his statement because we were able to observe some to get some facts yesterday oore ló ṣe accepted because in all of this mi ti rí family Muideen gan kó wá síta kó wá claim mi káwọn family ẹ̀ tiẹ̀ sọ pé irọ́ ni kì í ṣe irọ́ ni o pé nǹkan báyìí ni o pé wọ́n try you understand nothing of such so ìwọ tán help náà ṣé ò ní family ni so òun náà ní titi ẹ̀ but the bottom line is tó bá fúnyàn ní nǹkan ìwọ̀nba ni wàá ṣe titi ẹ̀ mọ́ bẹ̀ genuinely ìgbà tó dẹ̀ ti hand over fún police tó ti involve police tó náà ti arrest àwọn tó ṣiṣẹ́ yẹn there's no need for you coming on social media again then I would have expected an honourable person gbogbo owó tó san sákàǹtì bọ̀bọ̀ yẹn amúdàbí mú ìpínlẹ̀ Muideen you post it the same way tó ṣe ń pariwo on social media gbogbo owó ṣe wà àkáǹtì gbogbo bọ́n ṣe fi ṣe transaction for transparency sake so nǹkan tẹ́mi expect nìyẹn so that you be fair since tó ti believe in the power of social media wàá gbé gbogbo transaction yẹn náà síbẹ̀ gbogbo owó táwọn èèyàn san síbẹ̀ gbogbo bọ́n ṣe gbogbo narrate ọjọ́ tó ń ra cement ọjọ́ tó ń ra aṣọ ọjọ́ tó ń ra everything that is what is called accountability ìyẹn ò difficult láti get through your phone app you will get all the statements o ní láti wọnú báńkì nsìn láti lọ get gbogbo details so I think in all of this everybody should just learn and pick one or two things nǹkan tèmi kàn fẹ́ sọ nìyẹn ẹ káàsán. all right welcome bro. ọmọ bí ẹ̀jẹ̀ change topic. lovers ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o tí àwọn èèyàn ti sọ sílẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ fi wá sí wa nílé kí ni opinion tẹ̀yin náà ẹ jẹ́ ká mọ̀ lọ́dà comment section so I really appreciate yín I appreciate the support yín so we love you all thanks for watching.